ẹ jẹ́ ká jọ wo ohun táwọn ènìyàn ń sọ nípa èèyàn bí Aláàfin of Ọ̀yọ́ bó ṣe ṣojú níbi báàdé èèyàn bàbá Ìjẹ̀bú. Ṣùgbọ́n ẹ kọ́kọ́ tún wò, mo tún ń bọ̀, a ó mú reaction àwọn ènìyàn náà, a ó mú wá fún yín, ẹ̀yin náà wà drop comment. Ṣùgbọ́n ẹ kọ́kọ́ tún fídíò náà wò. Ọọ̀ni Tílé-Ifẹ̀ ló síwájú àwọn ọba ilẹ̀ Yorùbá. Gbogbo yín náà lẹ ti rí bí Aláàfin Ọ̀yọ́ bó ṣe ṣojú. Ó yẹ ẹ jẹ́ ká gbé yẹ̀wò ohun táwọn ènìyàn sọ, èèyàn ní comment section. Ó yẹ ẹ jẹ́ ká jọ máa yẹ̀ ẹ́ wò. Tẹ́ bá ti gbàgbé, ẹ̀yin náà ẹ wá drop comment yín, ẹ gbọ́ kí ni èrò tiyín lórí bí Aláàfin of Ọ̀yọ́ bó ṣe ṣojú. Ó yá ẹ jẹ́ ká jọ gbé comment náà yẹ̀ wò. Ẹni yìí sọ pé see as the ọba Ọ̀yọ́ dey do like make I no talk. Ẹ gbọ́, ṣé bẹ́ẹ̀ ló ṣe rí? Ẹni yìí náà sọ wípé ènìyàn kúkúrú àti wàhálà. Kí lèrò tiyín? Drop comment.